ìjà tó ń ṣẹlẹ̀ ìjà Amẹ́ríkà kọ́ àtojúbọ̀ ni ìjà Amẹ́ríkà kọ́ láti Amẹ́ríkà dé Middle East kí ló fẹ́ wọn mú létí ra wọn ọ̀nà jìn síra wọn so báwo ni wọ́n ṣe fẹ́ mú wípé Amẹ́ríkà pẹ̀lú Iran ń jà ọ̀nà wọn jìn àwọn náà gà pátápátá ni wọ́n náà gà ní Amẹ́ríkà pẹ̀lú Israel àtojúbọ̀ ni mo sọ ní jẹjọ wípé Israel fẹ́ jà ibi tó ń pè ní Israel lénìí ó fẹ́ fẹ́ ilẹ̀ ó fẹ́ jẹ gàba láti Nile ní Masari ní Egypt ilal Furat títí dé odò Furat yẹn inú Iraq dẹ̀ ló wà so ìyẹn ó jẹ́ okoko kan nínú agenda nìyẹn báwo ni ó ṣe jà báwo ni ó ṣe gbalẹ̀ mo dẹ̀ tún sọ mọ́ ní Israel yìí àwọn kan lénìí ló ń jẹ́ Israel but àwọn kan ní Israel Jew wọn ẹ máa mọ kí ni yóò máa sáájú díẹ̀ yóò máa wá yóò máa wọnú ara wọn wọn Israel yẹn ọ̀tọ̀ ní Zionist ọ̀tọ̀ ní Jew àwọn Jew yìí àwọn ní Bani Israel lọ́rọ̀ ànábì Yakubu ní Israel ọmọ méjìlá ló bí ọmọ méjìlá yẹn àwọn ni wọ́n di ìdílé kọ̀ọ̀kan mú tó ń jẹ́ Bani Israel lọ́rọ̀ ànábì Yakubu òun ní Israel ànábì Yakubu tó jẹ́ Israel òun ló bí ọmọ méjìlá tí wọ́n di ìdílé kọ̀ọ̀kan mú gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan yẹn àwọn ọmọ ẹ̀ yìí ló ń jẹ́ Bani Israel now àwọn ni Jew tán dẹ̀ jẹ́ yẹn ẹ̀sìn ìran ni ẹ̀sìn ìran ni that's why wọ́n pọ̀ tí wọ́n bá ti kí ń ṣe ìran wọn èyí ṣe Jew now bọ́bá ti wá dé kí ni wọ́n ń pè mo sọ ní jẹjọ yẹn náà pé èdè wọn èdè ìran kan náà ni wọn ìyẹn ní pé pẹ̀lú Lárúbáwá èdè wọn papọ̀ ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà nù ẹ bá mú salam ẹ̀mẹ́ pé láàmù yẹn òun tó ní alif alif yẹn irú alif tó bá ń bẹ̀ ó ni wọ́n pè so fi jẹ́ pé shalom salam sin nìyẹn shin ni wọ́n fi pè so àwọn differences kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ nìyẹn níbi èdè wọn al-Galil so ó ṣe rí nìyẹn mo fi sọ pé Ànábì Yakubu kọ́ ló ní ilẹ̀ pé Ànábì Yakubu ló ní kíní kan Ànábì Yakubu kódà Ànábì Ibrahim kọ́ Ànábì Ibrahim àti Iraq ló ti wá ìlú ẹ̀ tí wọ́n ń pè ní Ur nínú ilẹ̀ Iraq yẹn ibẹ̀ ló ti wá so ó rìn tó fi dé Masari ni gbogbo bí tó rìn ṣé òun ló ní lẹ́bẹ̀ òun kọ́ ló ní lẹ́bẹ̀ ó rìn bẹ̀ ó rí kọjá ní tó fi dé Egypt tó fi rí kọjá tó fi dé ibi tá à ń pè ní ilẹ̀ Israeli lénìí mo rẹ̀ sọ èyí tí ó fi júwe ipò nǹkan ló nílẹ̀ ìgbà tí Sára kú ìyàwó Ànábì Ibrahim ó ra ilẹ̀ tí wọ́n sin sí ni ráyẹ́ pòun ló nílẹ̀ ṣé ó ra lẹ̀ kò ní ra yóò kàn bóbi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so gbogbo àwọn dàláìlì tó tọ́ka pé òun kọ́ ló nílẹ̀ ẹ̀yin wá fẹ́ máa kílèmù yìí pé gbogbo ibi tó gbà kọjá yẹn òun ló nílẹ̀ òun kọ́ ló nílẹ̀ so ìyẹn ó ti dúró bẹ́ẹ̀ náà èwo ni mo tún àti àwọn Zionist Zionist ọ̀tọ̀ ni wọ́n ọlọ́dẹ sọ wípé wọ́n ìyà ó jẹ wọn ẹ̀ẹ̀mejì Al-Qur'ani ti sọ máa wo Suratul Isra أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض a ti sọ مرتين àwọn Bani Israeli wọ́n balẹ̀ jẹ́ ẹ̀ẹ̀mejì ولتعلن علوا ẹ bá balẹ̀ jẹ́ كبيرا ẹ ga lóòótọ́ uluwan kabira ní gíga tààrà وإذا جاء وعد أولاهما tí àdéhùn àkọ́kọ́ bá dé بعثنا عليكم عبادا á لنا gbé àwọn kan dìde àwọn ẹrú wa náà ni أولي بأس شديد tí wọ́n ní agbára فجاسوا خلال wọ́n máa الديار wọlé tọ̀ yín mú yín báyìí La ilaha illallah. kàjá sókè lálẹ́ الديار وكان وعدا مفعولا àdéhùn ni ثم رددنا لكم الكرة tí yẹn عليهم bá lọ á wà dá padà á tún á gbé agbára wá fún yín ومددناكم بأموال ẹ وبنين lówó rẹpẹtẹ ẹ bímọ وجعلناكم أكثر ẹ نفيرا pọ̀ إن أحسنتم látọ̀ bá ṣe lè fún yín tẹ bá mọ̀ lóore tẹ bá ṣe أحسنتم oore ẹ ṣe fúnra لأنفسكم yín Allahu akbar. وإن أسأتم فلها tẹ bá wùwà tí ò da ẹ̀mí ara yín náà lè ṣe fún فإذا جاء وعد الآخرة nígbà yẹn àdéhùn ìgbẹ̀yìn wà dé ليسوء وجوهكم á fojú yín gbolẹ̀ وليدخلوا المسجد كما دخلوه أول مرة ẹ wọnú mọ́ṣáláṣí yẹn inú Kudus gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ̀ lálákọ̀ọ́kọ́ وليتبروا ما علوا تتبيرا Allahu akbar. الله أكبر àdéhùn yẹn ti wà lẹ̀ àdéhùn yẹn tó wà lẹ̀ àdéhùn yẹn ló dé yìí وعد الآخرة torí tàkọ́kọ́ wàdù láhùmẹ̀ وأصنع عليكم asìnà عبادا àlékún ìbádàn لنا lánàá àwọn ẹnìkan lágbé dìde tí wọ́n dojú ibò tó fojú ibò أولي بأس شديد wọ́n lágbára dáadáa فجاسوا خلال wọ́n wọlé الديار mú àwọn ọmọ yín báyìí wọ́n mú wọn jáde báyìí ṣé jù lélẹ̀ ẹwẹ́ ẹmu ẹ̀pá وكان وعدا مفعولا ọ̀hún náà lẹ́ fi ń pera yín pé kíní kan holocaust ní tó ṣẹlẹ̀ fún yín nínú holocaust yẹn kékeré kọ́ الله أكبر ní Germany حياكم الله ní tí Hitler fojú yín rí àwọn ọ̀ràn yìí àfẹ́ rí wọn ó yẹ ilé wọn kúrò kò sẹ́ni tó fẹ́ fojú kàn yín bí a ṣe jù níbi àṣejù wọ́n ìyẹn lọ òyìn náà tún bímọ o káṣẹ Ọlọ́run lè ṣe Allahu akbar. but tí n bá iye kan tí n bá sọ lórí yẹn kò tí kàn Okay sir. Àsìkò tí tó. àsìkò tí tó but níbi ìta ń sọ yìí náà a lè sọ̀rọ̀ débẹ̀ so ẹ wá ẹni kí ni mo sọ Àṣẹ Ọlọ́run yẹn ti dé báyìí. Aha. so àṣẹ Ọlọ́run ti dé wọ́n fẹ́ kílẹ̀ wọ́n máa fẹ́ wọ́n fẹ́ kí lẹ fẹ́ ilẹ̀ tí ìṣe lẹ́yìn Ànábì Ibrahim ló wá Alayhi nílẹ̀ salatu wa salam. débi tí yóò wá di pé mi náà ní ilẹ̀ Al-Furaj. Al-Furaj ṣé òun ló ní gbogbo lẹ́yìn Ṣé ọmọ onílé lànà Ibrahim? kó máa bọ̀ lọ́ta mi ó bí bẹ́lá wòlíì náà kí n tó àdàmọ́kùnmọ́lá no má ti lọ àwọn zionisti wọ́n láwọn àjẹ́ndà wọn bẹ́ẹ̀ ni wọ́n láwọn protocol agenda ziyoniya protocol Zionist protocol 24 protocol 24 ni أولا àkọ́kọ́ البروتوكول الأول الفوضى ẹ dá fọwọ́dọ́ kalẹ̀ والتحررية ẹ fáwọn èèyàn freedom والثورات والثورات ẹ máa ṣe revolution والحروب ẹ dógunlẹ̀ Kí ló má fararọ? kí ló má fararọ kí gbogbo òun ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ La yìí ilaha illallah. àti Nàìjíríà kí lẹ́nu pé Boko Haram ni kíní kan ni ISIS ni SWAPO ni agenda àwọn Zionist Allahu akbar. أي سما فرعون kó má fararọ البروتوكول الثاني ẹlẹ́ẹ̀kejì السيطرة على الحكم àwọn la fẹ́ ṣèjọba والتعليم والصحافة La ilaha àwọn la illallah. fẹ́ máa kọ́ àwọn èèyàn ní skul lẹ́kọ̀ọ́ education wọ́n fẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ayé ni education yẹn syllabus tẹ fẹ́ máa fi ṣe kíní education àwọn ni wọ́n draw ẹ̀ Sahaba. والصحافة media àwọn ni wọ́n jẹ gàba ẹ lè gbọ́ ròyìn kan àfi nǹkan tí wọ́n bá fẹ́ káyé gbọ́. fẹ́ káyé gbọ́ La ilaha illallah. àwọn ni wọ́n control media wọ́n àwọn control ni journalism àwọn ni البروتوكول ní الثالث sùúrù àwọn tí wọ́n ń control ẹ̀ yìí ó fẹ́ òun wo CNN gbogbo òròyìn láyé bí Nigerian media tí wọ́n bá gbé kinní kan èyí tí CNN bá gbé jáde òun ni wọ́n máa tẹ̀lé so nǹkan tí wọ́n bá fẹ́ kẹ́ gbọ́ La ilaha illallah. òun lẹ máa gbọ́ nígbà tí èèyàn gbọ́ wípé Àwọn kan ṣe copy and paste. VOA nǹkan báyìí ló sọ CNN nǹkan báyìí ló sọ BBC nǹkan báyìí ló sọ àwọn ni wọ́n wà díẹ̀ Allahu akbar. CNN yẹn mo dé kíní wọn ní Atlanta rí center yẹn Anakumullah. CNN center ní Atlanta níbẹ̀ tóbi òkè gidi gan dẹni ẹ lè rí ibi tí wọ́n ti but ibi rúùmù tí wọ́n ti ń ṣe news nínú ibẹ̀ ló wà àmọ́ ẹ lè mi ò dénú ibẹ̀ yẹn so gbogbo ọ̀kan tó bá fẹ́ kẹ́ gbọ́ lè máa gbọ́ ìyẹn tí wọ́n bá fẹ́ kẹ́ gbọ́ ẹ lè gbọ́
lápèjúwe ní ọ̀pọ̀lọpọ̀ ròyìn tá à ń gbọ́ yìí àbí tí wọ́n máa sọ NTA ó sọ Channel ó sọ AIT ó sọ ìwọlẹ̀ tún MITV TVC. gbogbo wọn yẹn tí wọ́n ń sọ èyí tí wọ́n rí táwọn ọ̀tọ̀ ń bá gbé jáde òun náà làwọn máa gbé ni wọ́n máa gbé Tap lára ẹ̀. òun náà ń tàpù lára ẹ̀ Agenda náà. ara ẹ̀ jẹ́ndà tí wọ́n bá fẹ́ kẹ́ gbọ́ ẹ̀ lè gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ní Israeli àwọn kan tó ń ṣẹlẹ̀ yẹn ẹ̀ lè gbọ́ ń ta ẹ̀ lè gbọ́ ìròyìn kan ò ní sọ wọ́n ti dáwọ́ bò. Netanyahu wọ́n hólé lórí ní pálíámẹ́ǹtì wọn kó jáde kó jáde kó jáde tó fi hàn wípé aráàlú ò fẹ́ ṣẹgbọ́n ròyìn ẹ̀ lè gbọ́ torí wọn fẹ́ kẹ́ gbọ́rú ẹ̀ kódà ní Israel tí wọ́n bá sẹ́ńsọ̀ ẹ̀ ìròyìn kan ò nígbè wọ́n yẹ pé freedom kìíní kan ìrọ̀rùn gbogbo wọ́n wọ́n ṣe dùn sálámi yẹtulú ò sàfáhùn ajáàdó tẹkìtìlá wàtẹ̀zìwìrá. ونشيد السلام يتلوه سفاه أجاد تكتيلا وتزويرا. àwọn tí ó pààyàn tán ní kọ̀rọ̀ àlàáfíà La ilaha illallah. àwọn ni wọ́n sì pààyàn tán wọ́n nuwọ́ gbogbo ẹ̀ ní rẹ́jẹ̀ Allahu Akbar. wọ́n wà bọ́ta wọn ni àlàáfíà àlàáfíà wọ́n ni àwọn ilé wọ́n fẹ́ràn àlàáfíà ẹ̀rí wọ́n pariwo àlàáfíà àwọn sì ni wọ́n pààyàn. Wọ́n mọ̀ yàn pa perfectly. Allahu Akbar. ìyẹn àwọn sọ pé freedom àwọn sì ni wọ́n dé yín lókun àwọn ẹ̀ pé freedom là ń sọ̀rọ̀ ẹ̀ free àwọn èèyàn ẹ jẹ́ kán free Àwọn ni wọ́n sì ń dèyàn yìí. wọ́n dé lókun wọ́n sokùn sí lọ́rùn ṣé ìpá pàdé sokùn. Allahu Akbar. So America ló ń pariwo freedom of human rights, freedom of speech, freedom of association, freedom yẹn ṣe o lè lo l'Amẹ́ríkà ó ní ibi tó mọ ibi tí freedom tiẹ̀ ti bẹ̀rẹ̀ ní tẹnìkan parí sí. So tẹ bá kó gbogbo èèyàn ó dàbí mọ́tò ni ẹ fi bírèkì sí ó ṣáà máa lọ kó free bẹ́ẹ̀ ìgbà ni onírọ̀lù kòtò yóò pààyàn yóò rọ̀lù kòtò yóò bó ṣe rí nìyẹn. ونشيد السلام يتلوه سفاه سن الخراب والتقتيلا وحقوق الإنسان لوحة رسام أجاد تزويرا وتبديلا. tó bá ń tún ká. ونشيد السلام يتلوه سفاه. àwọn akọrin àlàáfíà yẹtulú safahun àwọn tó ń mọ̀ yàn pa àwọn ni wọ́n ń kọrin ẹ̀. سن الخراب والتقتيلا. wọ́n sọ ká sọ lúdahoro wọ́n sọ di súnnà. والتقتيلا. wọ́n pààyàn wọ́n sọ di súnnà. وحقوق الإنسان human rights لوحة رسام. àwọn tó ń ya àwòrán àwọn ni wọ́n yà. أجاد تزويرا وتدليلا. kàtúnù tó ń ṣe yẹn èyí tó bá fẹ́ ṣe kán ṣe ni wọ́n ṣe nílẹ̀ ń pè ẹni tó ní agbára àwọn ni wọ́n yà o òun ni ó máa pa gbogbo òun ni ó máa tó bá gbẹ́rìn ìfẹ́lẹ́sẹ̀ báyìí gbáwò èèyàn ó lọ tó bá gbálẹ̀ gbáì ìrọ̀ ni tó bá dúró tì yẹn so bóyá ṣe rí yẹn البروتوكول الثالث. wọ́n a ti sọ yẹn rí أكرمكم الله. má tó jẹ́ àtúntò lọ́bẹ̀ẹ́ mọ́ حياكم الله. so سأل الحاكم مجنونا wèrè ọlọ́gbọ́n kan ó rí wèrè وسأله ó wá bi léèrè ما حكم السارق؟ kí ni ìdájọ́ fún ají nǹkan olè قال المجنون wèrè yẹn wá ní àá إذا كانت السرقة عن مهنة tó bá já sí pé olè tó jà yẹn olè tí ò tó nǹkan ni عن مهنة níbi iṣẹ́ kan أخذ السرقة مهنة olè tó nǹkan tó gbé yẹn ilé iṣẹ́ kan ló gbé فتقطع يد سارق. á wàá mú ọwọ́ olè yẹn àgè أما إذا كانت من جوع tó bá yẹ pé bí ló pa tó fi jalè فتقطع يد الحاكم. adájọ́ àbí olórí Ìlú. òun Wọ́n ló ń fojú pawọ́. oníkẹ́gbẹ́ Wọ́n ló ń fojú ọwọ́ pawọ́. so olè tó mú iṣẹ́ olè níṣẹ́ ńlá jẹ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni àwọn ẹni tó jẹ́ pé ibi lọ́pàá ìjọba tí ò jẹ́ ká rán di aráàlú débi tí ń pa wọ́n lọ́yẹ̀ ká gbé lọ́wọ́. bẹ́ẹ̀ni Akramakumullah. Mẹ̀jìnnú ló dáhùn yìí, wèrè lẹ́tọ́ ìjọba dáhùn. dáhùn lọ́dà dájọ́ yìí kalẹ̀. Allahu akbar. Iyyaka an tatanazala an haqqika. ṣọ́ra o fi ráìtì ẹ̀ kalẹ̀ o ti tanazul O step down. mo step down ni
ṣọ́ra fún bẹ́ẹ̀. ṣọ́ra fún bẹ́ẹ̀. فالحقوق لا تحفظ بالصمت torí pé ráìtì ẹ yẹn wọn lè fún ẹ pẹ̀lú dákẹ́ ولا تصان بالاستسلام. wọn yéé sì sọ pẹ̀lú pé mo sọ̀rẹ́ndà ojú ẹ̀tọ́ rẹ̀ lè fáwọn ojú èèyàn ẹ̀tọ́ ẹ lẹ̀ fáwọn èèyàn o sì gbọdọ̀ dákẹ́ lórí rẹ̀ ẹnì kan níbẹ̀ mójútó tó bá ti jùlẹ̀ òfin Ó lọ́nu. àwọn lọ nìyẹn دافع عن حقك بالحكمة والاحترام. pẹ̀lú ọgbọ́n àti àpọ́nlé ni kò fi dáàbò bo ráìtì ẹ yẹn ولا تسمح لأحد أن يسلبك ما تستحقه. má gbà fún èèyàn kankan ó gba nǹkan tó lẹ́tọ̀ọ́ yẹn ó gbà lọ́dọ̀ ẹ̀ àbí kó máa lọ ọmọlúwàbí ẹ̀ mọ́lẹ̀ kó máa búlì ẹni àwọn. ara má gbà fún التسامح خلق كريم kéèyàn ní àmójúkúrò ìwà alápọ̀nlé ni لكنه لا يعني التفريط في الكرامة لا إله إلا أو القبول بالظلم. so ìwà alápọ̀nlé ni lóòótọ́ ìwà ṣe pé kò wá jùlẹ̀ لا يعني التفريط kò في الكرامة kò ń ṣe kò ju Kò bẹ́wù àpọ́nlé rẹ̀ lẹ̀. kò wá bọ́ọ̀lẹ̀ pẹ̀lú àbùkù أو القبول بالظلم. àbí kò gba àbòsí wọlé كن قويا jẹ́ni tó في lágbára موقفك ní ààyè tó bá wà ثابتا في مبادئك. dúró lórí pọ́lísì tó bá ní فحفظ الحقوق sórí kéèyàn ṣọ́ right احترام للنفس àpọ́nlé ni ó fi bú yìí pẹ́ẹ́mì ara قبل rẹ̀ أن يكون مواجهة للآخرين. لا إله. kó tó fi kan ẹlòmíì ó fi ra gbàyí rẹ̀ ká ó fi lágbàáyé rẹ̀ ká ni سئل أحد الصوفية ما حقيقة التصوف gbogbo à ń pariwo onísúfí onísúfí kí là ń pè ní súfí فقال كلمتين: gbólóhùn méjì ni الصدق مع الحق gbogbo onísúfí ó gbọ́dọ̀ ní òdodo مع الحق جل وعلا، pẹ̀lú ọlọ́run Allah والخلق مع الخلق. ó wá hùwà rí máwọn ẹ̀dá ọlọ́run Allah وبعبارة أخرى pẹ̀lú ọ̀rọ̀ míì التقوى للخالق والإحسان إلى الخلق bẹ̀rù ọlọ́run ọlọ́run ni kò bẹ̀rù والإحسان إلى الخلق. ó máa wá ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run قال تعالى: súfí súfí nìyẹn tá a bá ti wá onísúfí tá a bá wa orú nǹkan báyìí lára ẹ̀ tí ò lódodo pẹ̀lú Ọlọ́run tí ó sì níwà dáadáa pẹ̀lú àwọn èèyàn bẹ̀rù الله ọlọ́run وارثويا وليس صوفيا. ìṣe onísúfí قال تعالى: ètò òun kó pe rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ó ti mọ̀ pé irọ́ ni قال تعالى: ọlọ́run sọ wípé إن الله مع الذين اتقوا الله أكبر. والذين هم محسنون. àyà Kùránì nìyẹn àwọn làyò Ọlọ́run bẹ́ẹ̀ ni في حياتنا ayé tá a wà yìí دخل بعض الأشخاص àwọn èèyàn wọ ayé yìí دخل بعض الأشخاص في حياتنا، wọ́n wọ ayé tá a ń lò yìí منهم من كبر مع الزمن، ẹlòmíín wà bẹ̀rẹ̀ pé bó ṣe wọlé gbígbà ṣe ń pẹ́ sí lòun náà ń pẹ́ sí ومنهم من صغر في عيوننا مع الأيام. la ilaha àwọn illallah ẹlòmíín yẹn ẹni tó wọlé tó ń dàgbà pẹ̀lú gbígbà ṣe ń pẹ́ bó ṣe ń pẹ́ sí bó láyé ṣe ń pẹ́ sí láyé ń dàgbà sí. ń sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ ló ń burú sí Allahu akbar ó Allahu رحمه akbar الله. Allahu akbar àbí منهم من كبر مع الزمان ومنهم من صغر في عيوننا مع الأيام bọ́n ṣe bọ́jọ́ ṣe ń pẹ́ sí ló ń kéré sí lójú àwọn èèyàn lójú àwọn èèyàn ومنهم من اتخذ من الغيبة مكانا ọ̀rọ̀ wà nù wọn ọ̀rọ̀ ẹ̀yìn ó mú un níṣẹ́ ومنهم من رحل دون استئذان ẹlòmíín wà tó wọ ayé wa ó sì jáde níbẹ̀ kò gbé kò yọ kò gbá yọ ń dá kò sí mo ti fáyìí wá pọ̀ ń lọ ومنهم من سيبقى في القلب مهما جرى ومهما كان. Allahu àwọn akbar ẹlòmíín wà dáa pé kò sí bó ti lè wùn kó pẹ́ tó kò sí bó ti lè wùn kó ká má rí Allahu akbar nígbàgbé ẹnu ọkàn kódà ká ti rí bọ́nú lẹ̀ Ah. inú ẹni wa ni ó máa gbé gbogbo Inú ẹni gbà wa ni ó máa gbé. Allahu akbar